Mo kí wa pé a kú dédé àsìkò yìí lórúkọ Jésù Kristi Olúwa. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò máa bá wa gbé ní gbogbo ìgbà lórúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí ìkẹta. Ìwé Jòhánù orí ìkẹta láti ẹsẹ̀ ìkejìléníogún títí dé ọgbọ̀n. Jòhánù orí ìkẹta láti ẹsẹ̀ kejìléníogún títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Lẹ́yìn èyí, Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ilẹ̀ Jùdíà. Wọ́n sì ń gbé ibẹ̀. Ó bá ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn. Jòhánù náà ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn ní Ánónì lẹ́bàá Sálẹ́mù nítorí omi pọ̀ níbẹ̀. Àwọn ènìyàn ń wọ́ lọ sọ́dọ̀ rẹ̀. Ó sì ń ṣe ìrìbọmi fún wọn. Wọn kò tí ì ju Jòhánù sẹ́wọ̀n ní àkókò yìí. Ọ̀rọ̀ nípa ìwẹ̀mọ́ di àríyànjiyàn láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti ọkùnrin Júù kan. Àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ sọ́dọ̀ Jòhánù. Wọ́n wí fún pé, "Olùkọ́ni, ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀ ní òdìkejì odò Jọ́dánì tí ó jẹ́rìí nípa rẹ̀ ń ṣe ìrìbọmi, gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ lọ." Jòhánù fèsì pé, "Kò sí ẹni tó lè rí ohunkóhun gbà àfi ohun tí Ọlọ́run bá fún un. Ẹ̀yin fúnra yín jẹ́rìí mi pé mo sọ pé èmi kì í ṣe Kristi náà, ṣùgbọ́n èmi ni a rán síwájú rẹ̀. Ọkọ ìyàwó ni ó ní ìyàwó, ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa láyọ̀ láti gbọ́ ohùn ọkọ ìyàwó. Nítorí náà, ayọ̀ mi di ayọ̀ kíkún. Dandan ni pé kí òun túbọ̀ jẹ́ pàtàkì sí, ṣùgbọ́n kí jíjẹ́ pàtàkì tèmi máa dínkù. Dandan ni pé kí òun túbọ̀ jẹ́ pàtàkì sí, ṣùgbọ́n kí jíjẹ́ pàtàkì tèmi máa dínkù." Ibi kíkà wa ni àkòrí tí mo wò pé ó yẹ ká fún ọ̀rọ̀ yìí ó pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká wò wípé ẹni tí a rán. Torí Jòhánù sọ wípé èmi lẹni tá a rán síwájú rẹ̀. Ẹni tí a rán. Ẹ wo ibi tí a kà yìí. Àwọn ibi tó ṣe pàtàkì nínú ẹ̀ ni pé àwọn ọmọ ẹ̀yìn kan pẹ̀lú ọmọ ẹ̀yìn Jòhánù. Ẹ̀ka tẹ̀ ní kìkìdí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù náà lọ bá wọn ní, "Ọ̀gá, ohun tá a máa wòye ni pé ẹni tó sọ nípa ẹ̀ níjọ́sí ọmọ wà lódì kejì tó ń ṣèrìbọmi. Iṣẹ́ táwa náà ń ṣe ń bí ló máa ń ṣe. Ṣùgbọ́n tó yà wá lẹ́nu nígbà tá a wò ó ní pé ọ̀dọ̀ ẹ̀ làwọn èrò ń wọ́ lọ. Ṣé ò ń ṣe pé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí nítorí pé iṣẹ́ ìránṣẹ́ ti wà yìí a ò ráwọn èèyàn ń bẹ̀ mọ́ o. Ẹni tó jẹ́rìí nípa ẹ̀ tí í ṣe Jésù, òun làwọn èèyàn kù náà ń wọ́ tọ̀ o. Wọn ò wá sọ́dọ̀ tiwa mọ́ o." Jòhánù bá ní òun ò ní fẹ́ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ o. Ṣé ẹ rántí wípé kò sí èèyàn kankan tó lè jẹ́ ohunkóhun, tó lè di ohunkóhun láì ṣe wípé ohun tá a bá fi fún láti ọ̀run wá ni. Ṣó yé yín? Kò sí ẹnikẹ́ni tó lè rí ohunkóhun gbà bí kì í ṣe pé a bá fi fún láti ọ̀run wá. Ẹ sì rántí Jòhánù ló sọ fún wọn pé, "Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín wípé èmi kọ́ lolùgbàlà? Èmi kọ́ ni Kristi. A rán mi síwájú ẹ̀ ni kí n wá jẹ́ pa tèmi. Tí n bá sì ti jẹ́ pa tèmi tán, ṣé ẹ rẹ́ni tí mo wá jẹ́rìí nípa ẹ̀ púpọ̀ ló wọ́n máa pọ̀ sí o. Ògo ẹ̀ á máa pọ̀ sí, òkìkí á máa kàn sí. Ṣùgbọ́n èmi tẹ́ ń wò yìí,
òkìkí mi a máa dínkù ni. Òkìkí mi a máa dínkù. Jòhánù jẹ́ kó yé wọn. Ó fi yé wọn. Ṣé rí n tí mo wòye ni ará, tí a bá dín eré tá ń sá lẹ́yìn èèyàn tá bá dínkù, ohun tí mo ń sọ ni ká máa wo ẹnìkan fi sáré. Ṣé rí tí a bá yọ ọwọ́ yẹn kúrò nínú ìrìn àjò ọmọ èèyàn, jẹ́jẹ́ mọ̀ wípé ọjọ́ wa máa pẹ́ láyé. Ohun tó ń pa ọ̀pọ̀lọpọ̀ òun ni ká máa wo ohun tí ó wà lọ́wọ́ ẹnìkan. Irú eré tẹ́nìkan ń sá, irú ibi tó sá dé pé lágbájá ló ti sáré débí, ọmọ tán bí lẹ́yìn ni. Tó jẹ́ wípé mo ti ń sọ̀rọ̀, mo ti bẹ̀rẹ̀ iléèwé, kó tẹ̀ tó di pé wọ́n lóyún ẹ̀. Ẹ wo ibi tó ti sáré dé. Láéláé mi ò ní gbà. Kí la yá máa wí? Làwa máa lé. À á lé títí a fi forí gbági tá a dòkú. A ti gbàgbé wípé ẹnì kọ̀ọ̀kan tí Ọlọ́run dá ló ní n tó rán, ló sì ní n tó fún. Ẹnì kọ̀ọ̀kan tí Ọlọ́run dá ló ní n tó rán. Iṣẹ́ tó sì rán yẹn ń ló sọ àwọn nǹkan tí yóò fún. Bí a bá fi owó rán ọmọ, ó ti yàtọ̀ pé ká fi aṣọ rán ọmọ. Bá a bá fi owó rán ọmọ, ó ní n tí a máa fi sínú kówó yẹn má bàa sọnù. Àwọn nǹkan nígbà míì gan tá a bá fowó rán ọmọ, a lè rán wọn kán pé méjì kán pé mẹ́ta. Bá a bá rán ọmọ kó lọ́ta àbí kó ọmọ lọ gbáṣọ fẹ́yàn, a lè kàn lọ gbáṣọ ẹ̀. A ti mọ̀ wípé aṣọ kì í ṣe nǹkan tó lè bọ́ sọnù ká má rí. Ṣùgbọ́n owó ó lè bọ́ sọnù. So bí a ṣe fẹ́ ṣe pàtàkì owó tá a fẹ́ fi rán ọmọ, ó ti yàtọ̀ fún bá a ṣe fẹ́ ṣe pàtàkì aṣọ. Àbí ká ní kí ọmọ kó lọ gbé oúnjẹ fún èèyàn, àbí kó lọ fún ní búrẹ́dì, àbí kó lọ bá a fún ní igi kan, àbí kó lọ bá a fún ní ìwé kan. Iṣẹ́ pàtàkì ohun tí a bá fi rán èèyàn ló máa sọ àwọn nǹkan tí a fẹ́ fi fún, àwọn nǹkan tá a fẹ́ fi lé kí iṣẹ́ yẹn lè jẹ́ dáadáa. Jẹ́jẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ ni Jòhánù sọ fún wọn ní ẹ wá, kẹ́ ẹ tó lọ. Ẹ jẹ́ ó jẹ́ ó yé yín pé kò sí ẹnikẹ́ni tó lè di ohunkóhun bí kò ṣe pé a bá fi fún láti ọ̀run wá. Ẹ mọ̀ wá bí wàá ponú mi pọ̀ o. Èmi yìí ṣe Kristi o. Iṣẹ́ tá a rán Kristi ó yàtọ̀ fún tèmi pátápátá. Ohun tá a rán ó ní kí àwọn èrò máa wọ́tọ̀. Ohun tí a rán ni láti jẹ́ olùgbàlà aráyé. Ṣé bí mo sọ fún yín gbangba pé èmi kọ́ lolùgbàlà? Ẹni tẹ́ ń wò yẹn lolùgbàlà. Wọ́n fẹ́ wá pòkọ ìbànújẹ́ fún Jòhánù ni kó lè máa lé Jésù pé Olúwa níbo lògo mi wà? Ògo tó ti sọnù. Ògo àwọn tí mo ti gbọ́wọ́lé tí wọ́n ti gbògo lọ. Ẹ̀mí mímọ́ ò dáa padà. Wọ́n rò pé ní tí Jòhánù ó ṣe nìyẹn. Ni Jòhánù bá yà sọ fún wọn pé òun ti sọ fún yín tẹ́lẹ̀ pé òun ṣe Kristi o. Ará nínú Olúwa. Ṣé ìrìn àjò ẹnìkan kọ́ làwa ń wò la fi ń sáré? Ṣé iṣẹ́ tá a rán ẹnìkan kọ́ làwa ń wò lójó wa lójú pé ṣebí iṣẹ́ kan náà jọ rán wa? Ẹ wo èrò lẹ́yìn eléyìí. Ẹ wo bó ṣe lówó. Ẹ wo bó ṣe ní mọ́tò. Ẹ wo àwọn èèyàn. Ẹ wo iyì tó ní. Bẹ́ẹ̀ ni oníkálukú ni kó dúró sórí ọwọ́ àti tí Ọlọ́run rán. Ẹ má jẹ́ ká wo aago aláago ṣiṣẹ́. Bíbélì sọ nípa ọkùnrin kan ọlọ́rọ̀. Ó ní tó ń lọ ìrìn àjò, ó bá ní ó pín dúkìá ẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ 3. Ó ló fún kan ní 5, ó fún kan ní 7, ó fún ẹnìkan nìkan. Ó ló fún ní kálukú gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti mọ̀. Ó mọ̀ wọ́n, ó sì mọ̀ tó rán wọn. Ó ní 5 lọ, ó dókòwò, ó jẹ 5 sí. Ó ní 2 lọ, ó dókòwò, ó ṣe 2 sí. Ẹlẹ́yọkan ní òun rorò lọ́gá tóun. Òun ò lè fowó ẹyọkan ṣòwò. Ọ̀gá ní sọ ń béèrè ju kó kàn fi ṣòwò kó sì jèrè. Èwo ló kàn ọ́ pẹ̀lú oní 5 àti 2? Ṣé bẹ́ẹ̀ mi ni mo fún ọ? Èmi mo mọ bágbára ẹ ṣe rí. Èèyàn kéèyàn ni ọ́. Béèyàn fúnrú ẹ ní 5 ìgan kò lè tẹ́ ẹ lọ́rùn. Wàá máa sọ wípé ó ti pọ̀ jù, kí ló dé tí ò fún ọ lẹ́yọkan? Ẹni tí a rán ará nínú Olúwa. Ohun tó Olúwa rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ohun tó sì rán oníkálukú tó rán oníkálukú ni ó sọ orí ìpèsè tí ó fún.
O ò lè wo aago aláago kó máa fi ṣiṣẹ́ kó máa wò pé lágbájá ti lówó tàmẹ̀dún ti lọ́rọ̀ èrò ti pọ̀ kíní kan ti pọ̀. Ó dáa ká jowú nínú ìfẹ́ ṣùgbọ́n kò ń sọ wípé kí a ṣe eré sá o pé ìjọ́ wo ló bẹ̀rẹ̀ ná ẹ wo gbogbo ayé bó ti ń wọ̀tọ̀. Má pòkọ ìbànújẹ́ fún rẹ. N tí Ọlọ́run bá rán oníkálukú ni ó béèrè lọ́wọ́ ẹ̀ o. Ọlọ́run ò ní béèrè lọ́wọ́ wa kí a wá ṣe ká wá jẹ́jọ́ ká wá ṣèṣirò lórí n tí ò rán wa o. Oníkálukú ni Ọlọ́run ti fi ìpín rẹ̀ fún. Jòhánù ní ẹ má bà mí nínú jẹ́ ẹ máa wá lọ torí pé ọkùnrin tẹ́ ń wò yẹn pípọ̀ ni ó máa pọ̀ sí ògo rẹ̀ á máa pọ̀ sí ní sẹ́rí tèmi yóò máa dínkù ni. Mo fẹ́ béèrè lọ́wọ́ wa. Jòhánù mú èrèdí Ọlọ́run ṣẹ fún ayé àbí ò mú ṣẹ? Ó mú un ṣẹ ará tí ò kú. Ó mú un ṣẹ. Jòhánù sì mọ̀ wípé òun ò tọ́ lẹ́ni tí ó máa lé Kristi nítorí pé ntọ́lọ́run rán ó lágbára ju tòun lọ. Ohun tí Ọlọ́run sì gbogbo ayé lọ́lọ́run rán Jésù sí ṣùgbọ́n òun yìí Jésù là ń rán òun láti fi hàn. Ó ní ẹ wò ó ẹ jẹ́ kí oníkálukú wa ká mọ nǹkan tí Ọlọ́run pè wá sí. Ẹ jẹ́ ká mọ iṣẹ́ tó rán wa. Tá bá ti mọ iṣẹ́ tó rán wa á ti mọ ìpèsè tá a nílò. A nílò máa ṣojú ọ̀yọ́jú ràn yọ pé ẹ wo ó ti lówó ó ti dọ̀lọ́rọ̀ ó ti ẹ wo èrò lẹ́yìn kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ẹ wo gbá ẹ wo àwo. Ọ̀rọ̀ ayé ò lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kí oníkálukú kó dúró lórí ohun tí Ọlọ́run rán. Ohun tí Ọlọ́run rán ẹ̀ ni ó sì sọrú ìpèsè tí yóò ní. Ẹ jẹ́ kó dúró o. Ẹ má jẹ́ ká ṣeré sára o. Dúró lórí ìpè ẹ. Má yọjú sí ohun tí a ò pè ọ́ sí. Ọlọ́run pè àwọn èèyàn lóríṣiríṣi ọ̀nà ló pè o. Àwọn tó rán pè láti kọrin, àwọn tó pè láti wàásù, àwọn tó pè láti wàásù lábúlé, àwọn tó pè láti wàásù nígboro, àwọn tó pè láti wàásù fún àwọn ẹlẹ́wọ̀n, àwọn tó pè láti wàásù fún àwọn tí ara wọn ò yá. Bọ́lúwa ṣe pò ń kálukú nìyẹn. Gbogbo tó ṣe pò tó kálukú yìí sí ló ń sọrú àìpèsè tí Ọlọ́run yóò fún láti fi ṣiṣẹ́ náà. Èwo wá ní tiwa tá a wà nígbà tá a wà ní abúlé kan ibi tọ́lọ́run rán wa a máa ní pé ẹ wo àwọn bàbá tí Ọlọ́run pè sí ìgboro ẹ wo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀dẹ̀dẹ̀ ṣé dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ yẹn nìwọ nílò níbi tó wà níbi tó wà nú abúlé agbára Ọlọ́run ló nílò ju mọ́tò lọ. Kóore ọ̀fẹ́ Ọlọ́run kó rìn pẹ̀lú ẹ kágbára Ọlọ́run bí torí àwọn abúlé tó wá wọ́n ò ní gbàgbọ́ láàrí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àléfẹ́nu wàásù lásán fún wọn kí wọ́n gbà á. Ohun tí wọ́n nílò nìyẹn kì í ṣe mọ́tò dẹ̀ndẹ́. Kí Ọlọ́run kó yọ wá o kó sì fi wá lọ́kàn balẹ̀. Kọ́lọ́run má jẹ́ á ṣiṣẹ́ ìjẹ́. Kọ́lọ́run má jẹ́ á wo iṣẹ́ oníṣẹ́ ìpèsè tọ́lọ́run fún ẹlòmíì ká da ìpèsè Ọlọ́run nù ká fi wèrè pé Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o. A ò ní ṣiṣẹ́ ìjẹ́ o. A ò ní ṣubú lọ́nà yìí o. Yóò mú wa dúró títí dé òpin. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò pọ̀ sí fún wa. Oore ọ̀fẹ́ rẹ̀ 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 yóò pọ̀ sí fún wa. Lé àti àkókò títí láéláé. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù.